ètò afẹ́ bára wa sọ lẹ́ni ni mo rí ọmọ ọ̀dọ́ olórin kan tí wọ́n ń pè ní Kéwúlérè máa ń kọrin dáadáa báyìí. Wọ́n wá rí i pé ó fi ilé rẹ̀ tó kọ́ ó fi hàn lórí Facebook ó fi ilé rẹ̀ hàn lórí Facebook. A wá rí àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ ní sọ ìsọkúsọ nípa ọmọ náà. Ọmọ tá à ń sọ yìí, ọkùnrin tá à ń sọ yìí, kó tó tiẹ̀ tí kò lọ́mọ náà ti dàgbà, ẹni tí bá ti ń pé 20 years sókè òun náà ní ìwọ̀ kan tá a gbọ́dọ̀ fún torí kó ti wà ní adulthood. So ìwà ń yà yàn lẹ́nu tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú ọmọ náà tí wọ́n ń sọ̀rọ̀ tí ọ̀dà sí i pé ó kọ́lé, níbo ló ti rówó tó fi kọ́lé, níbo ló ti rí kinní kan tó ṣe. Jẹ́ n sọ fún ẹ lénìí, entertainment industry lówó wà lásìkò yìí. Entertainment industry kì í ṣe lásìkò yìí nìkan, látọjọ́ tó pẹ́. Tẹ́ ẹ bá sì wo ọmọ tó ń pè ní Kéwúlérè yẹn, mo ti máa ní ìsìn kò tí ì tó bá òun. Ó kéré gan gbà náà tí mo mọ̀ ọ́, mo sọ́ọ̀rì pé mo sọ pé ó kéré gan, ìyẹn lè sọ̀tàn èèyàn, mo lè sọ̀tàn rú ọmọ bẹ́ẹ̀ in close mọ́ in délé rẹ̀ àjọṣepọ̀ rí, kódà kò délé mi rí. Àmọ́ mo mọ̀ lọ́dọ̀ bàbá wa Sheikh Abdulrahman Yasin tí wọ́n ń pè ní jagun Faida tọ́jọ́ rẹ̀ mi. Mo sì máa ń rí Kéwúlérè yìí ní prógrámù Mọ̀lánà Sheikh Abdul Wahab Abdulsalam bàbá ní abẹ́ mi. Mo máa ń rí mbẹ́. Látọjọ́ tọ́pẹ́ ló ti bẹ̀rẹ̀ effort ọ̀dọ̀ ẹnìkan ni mo rò pé ó wà tẹ́lẹ̀ lòun náà fi bẹ̀rẹ̀ tó náà bẹ̀rẹ̀ sí ní kọrin. Wọ́n wá ń kọrin náà, Ọlọ́run wá bò láṣìírí, ó wá kọ́ ilé. Gbogbo wọn wá ń jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ rẹ̀ láì dáa. Ẹ fẹ́ kẹ́nìkan kan orí ṣe ni. Ó yẹ ká lè bi irú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń takò ń léèrè. Ó yẹ ká lè bi wọ́n léèrè pé ṣé ẹ̀ ń ka Quran, ṣé ń tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run, ṣé ń tọ̀rọ̀ lọ́rọ̀ Ànábì Muhammad, ṣé ń tọ̀rọ̀ lọ́rọ̀ hadith. Mùsùlùmí lọ́pọ̀ jù nínú àwọn tí wọ́n ń takò ọmọ níbo ló ti rówó, ẹwà dúró lé tọ́kọ́, ẹwọ kìíní kankankan. Orin tẹ́rí tí wọ́n ń kọ yẹn, àbáwọn tó ń ṣàwàdà, àbáwọn tó ń ṣe content yẹn, ẹ lọ wò dáadáa, Ọlọ́run ló ń bò wọ́n láṣìírí. Ọlọ́run ló ń bò wọ́n láṣìírí. Tẹ́ bá wo ọkùnrin Kéwúlérè yẹn, ẹ wò gbà tó ti lọ sí Mákà. Tá a bá sì wádìí ẹnìkan ló bùn ní Mákà yẹn níbi tó ti ń kọrin. Bóyá òun ni àbẹ́nìkan, mo rántí pé mo wà ní mọ́lídì kan ní program kan tó jẹ́ pé ní ẹnìkan sì yọ̀ǹda fún bóyá ó lọ sí Kaolack, ìwọ̀n àmọ̀ bóyá òun ni. Inú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ náà bóyá òun gan náà ni. Tí wọ́n yí wọn ní ẹni wọ́n sponsor rẹ̀ pé kó lọ sí Medina Kaolack ní Senegal ní ìlú Mọ̀lánà Sheikh Ibrahim, bóyá báyìí róòdù ni, ó lè jóun ni, nílùú Ìlọrin náà ni, ó lè jẹ́ Kéwúlérè yẹn náà nígbà náà. Ó ti bẹ̀rẹ̀ tipẹ́ lọ́mọ kékeré. Ọ̀dọ̀ Abdulrahman bàbá Yasin ni mo ti rí tí mo sọ pé Kéwúlérè rí tó bá ti ní Kéwúlérè kọrin fún wa, yóò kọrin gbogbo ọmọ náwó fún. Ó ti fi hàn pé ọmọ yìí ò fi gbogbo ọwọ́ jẹun, kò fi gbogbo ọwọ́ rẹ̀ jẹun. Am yasuduna nasa ala ma atahumullahu min fadli. Kí ló tẹ̀yìn èèyàn tẹ́ ẹ ṣe máa jowó àwọn ẹni tọ́lọ́ ń bá dá lọ́lá náà? Kí ló tẹ̀yìn èèyàn ṣe máa jowó ẹni tọ́lọ́ ń dá lọ́lá náà? Èèyàn gbìyànjú nù gbèsè ayé rẹ̀ pẹ̀lú effort ẹ̀, pẹ̀lú kó discover talent ẹ̀ pé orin lòun lè kọ. ń kọrin ń ṣe wá sí ń sọ̀rọ̀. Ọlọ́run dẹ̀ bó láti rí gbogbo owó tó rí mẹ́ kò fi gbogbo ọwọ́ jẹun bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn, because ó níṣẹ́ tí ń ṣe tá a mọ̀ mọ́ náà lórí orin Islam ti ń kọ. Yóò dá wákà tí bá ń kọ orin yẹn báyìí fẹ́ pé èmi mo fẹ́ lè máa pọ́n lẹ́nu lápẹ́ ọmọ èèyàn lọ́lọ́run fún ní ẹ̀bùn báyìí nísìn. Kí ló dé tọ́ mi ké bá fẹ́ ga tẹ̀ mọ́ fẹ́ fà wọ́n wálẹ̀. Tí n bá wo experience ìgbésí ayé mi, mo níbi tí mo dàgbà dé nísìn, tí mo wo experience ìgbésí ayé nígbà mo kéré gan níbi ọmọ 20 something sókè. Ìyẹn náà ni Ọlọ́run ṣàánú mi púpọ̀ táwọn èèyàn mọ̀ mi. Òkìkí ìtìgbà náà ni mo ń lò dísìn tọ́pọ̀lọpọ̀ fi ń recognize ṣé ò táǹkẹ̀ dísìn. A tún wá láwọn bàbá dáadáa tó jẹ́ pé àwọn tó support wa nínú àwọn àfa wa Mọ̀lánà Sheikh Abdul Wajud Abdulsalam pẹ̀lú àfa Mọ̀lánà Sheikh Alhaji Abdulrazak àjù kékèké lọ tí ṣe o ti ń pè wá ní ṣéhù. Mọ̀lánà Sheikh Abdulrazak bàbá yẹn ṣe tóbi tó. Kódà bàbá tó máa ń pọ́n wa lé tí ó gbé wa sórí ìdókòó báyìí àwọn ṣéhù Kabiru rè ṣéhù kẹ́nìkan rè á sì tún kókó báyìí lọ tí wọ́n ń pọ́n wa lé tí wọ́n sì ń tọ́ wa sójú ọ̀nà Ọlọ́run. Àmì yá àṣojú náà náà sáádà àmọ́ àtàwọn mi fọ́dún ẹ̀yìn mùsùlùmí tọ́jẹ́ pé pọ̀ nínú àwọn tí ń takò Kéwúlérè mínísítà ọ̀rọ̀ ẹ̀kí n fi mínísítà sórí caption yẹn. Kí ló dé ń takò kó kọ́lé kò fọwọ́ méjèèjì jẹun ni. Àsìkò ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọlọ́run dá lóun ní kékeré nù ni. Kulillahumma malikal mulki tu'til mulka man tasha'u wa tanzi'ul mulka mimman tasha'u wa tu'izzu man tasha'u wa tudillu man tasha'u biyadikal khayr innaka ala kulli shay'in qadir. Ọlọ́run ọba mi ọba àlekè ọlá ní pé èmi Ọlọ́run ọba ni mo máa ń sọ̀yẹ̀ dé ọ̀dọ́lọ́lá. Tó bá wù èmi Ọlọ́run máa gbé ipò fáwọn kan, tó bá wù máa rí àwọn kan ńlẹ̀. Ọlọ́run gbé ipò fún ọmọ mínísítà Kéwúlérè nù. Ẹ gbà fọ́lọ́run lára rẹ̀ náà. Ilé wo lọ́kọ́ tẹ́nìkan ọ̀kọ́ rí. Ìgbà tí mò ń wo orí Facebook lédi mo rí pé kan nú àwọn olórin tó lóko Alhaji Labaika nígbà tí àáfà yẹn mo rí lórí picture ni o kì í ṣe pé bí a mo súnmọ́ nígbà tí àáfà yẹn fẹ́ bẹ̀rẹ̀ foundation rí mo rí Alhaji Labaika nù picture ńbẹ̀ tó lọ pè pé kó wá bá òun ṣàdúrà sí
Alhaji Labaika tẹ́ ẹ sí ń wò yẹn orin lòun náà ń kọ níbi orin tí ń kọ Ọlọ́run ti bo láṣìírí ó ti kọ́lé ẹ wá sí táǹkẹ̀ lọ́dọ̀ wa lẹ́yìn ilé mi níbi ìfònà odò àdúgbò mi ní táǹkẹ̀ ní sáìdì Emmanuel ó ti kọ́lé síbẹ̀ ó kọ́lé sókè odò ní táǹkẹ̀ ó ní hòtẹ́ẹ̀lì ó ní gbogbo ẹ̀ iṣẹ́ orin iṣẹ́ tó ó yẹ káwọn èèyàn máa rorí gan ká tó máa tako yẹn iṣẹ́ orin kéèyàn máa create content kọ́ máa ṣàwàdà ó mú owó wá tí wọ́n bá wọ upload ẹ̀ sórí kí ní àmì èèyàn ní òwò irú Kéwúlérè yẹn ó lè ní TikTok mi tẹ́ mo fẹ́ kí n kọ́ kẹ́ ẹ mọ̀ ni kí ló dé tẹ̀yìn ọ̀dọ́ ẹgbẹ́ rẹ̀ tẹ̀ ń takò tẹ̀yìn ọ̀sùn torí yín ọ̀sán tí ó gbà fún yín orí yín gbọ́dọ̀ sọ tí orí yẹn gbọ́dọ̀ sọ tí ó gbà fún orí yẹn gbọ́dọ̀ sọ tí ó gbà fún ọ̀nà tí Kéwúlérè tọ̀nù láti kékeré ó lè wà lórí TikTok ọmọ ṣe program báyìí ẹ̀ mọ etí TikTok yóò mọ̀ fún nígbà tó discover talent yẹ ẹ dákun torí Ànábì wa Muhammad yìí mùsùlùmí ẹ mẹjẹ afa àwọn ọ̀dọ́ wálẹ̀ mọ́ ẹ ń bá lọ́mọ tọmọ pọmọ tó ń náà ga irú àwa yìí níṣẹ àti bímọ àdúgbò fọlọ àtúnlọ àwọn ọmọ wọn pọ̀ níṣẹ àdúgbò lọ́dọ̀ ọlọmọ pa kankan nu wọn fún wa bó ló ṣe mọ ọmọ rẹ kọ́ mọ ga bọ́ bá rọ ọmọ ọlọ́mọ tó bá ga tí wọn náà ń wá ń pọn Ọlọ́run lílátà rẹ Ọlọ́run ṣe gbé wọn náà ga alágbàlagbà mí náà tó ń ṣe tó náà ń ṣe láńgbàláńgbà irú ọmọ ń bolo ti rówó ó níṣẹ́ tí ń ṣe tó hàn lọ́wọ́ tó bá wà lóde tí wọn bá náwó fún báyìí wọn máa ń wò ń gbà mí ni ẹlòmíràn fẹ́ẹ́ ná gbogbo owó ọwọ́ rẹ̀ fún níbi tí bá ti ń kọrin Islam tí orin Islam tí máa kọ yẹn tí kò ti ń dá wákà rẹ̀ bí ṣe ń dá yẹn kò dẹ̀ dúró ojoojúmọ́ ló improve sí tí bá ń kọrin anìkíní kan ọ̀tẹ́ntíìkì mẹ́ntíìkì yóò máa pe kíní yẹn ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ tí ọmọ tẹ̀léra wọn yóò máa wọ̀nyẹn lára bọ́ bá fẹ́ ná 5,000 fún tẹ́lẹ̀ ó fẹ́ ná 10,000 ó discover talent ẹ̀ ni kò dẹ̀ fọwọ́ méjèèjì jẹun kò fi ọwọ́ mẹ́wẹ̀ẹ́wá kò fi jẹun gẹ́gẹ́ bí ọ̀dọ́ kọ́mọ wa kóbìnrin káàkiri àbí kọ́ lọ́mọ sùn sóòtẹ́ẹ̀lì kiri àmọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n bá ti lówó lọ́wọ́ nísìn wọ́n lọ́mọ dó sóòtẹ́ẹ̀lì wọ́n máa káàkiri ni ọmọ yìí wá dìde ní òwúrọ̀ ọjọ́ rẹ̀ àìmọye ẹni tí ò tó lọ́jọ́ orí tó ti kọ́lé àìmọye ẹni tí ò tó ti kọ́lé tó ti ra mọ́tò tó ti lóore ọmọ yìí náà òun náà bẹ̀rẹ̀ gbèsè ayé ẹ̀ nìyẹn ó sì rò pé kí lòun ó fowó òun ṣe fi ń develop rẹ̀ Alhaji Labaika lọ ọ̀bẹ̀njọ́ tó ṣe fàṣẹ́bárí foundation léwu ọkọ̀ débì kan gradually ní ń kọ́ tẹ́ wá débi tó déhùn gradually ní ń kọ́ ilé tó fi kọ́ débi tó déhùn ọmọ yìí wá ṣe bí ọkọ̀ lé débẹ̀ ẹ̀ wá ń takò àmì yá sòdó náà sàkúrà ní lọ́sọ̀ bẹ́ẹ̀ alama ata umullahu min fadlihi kí ló dé yẹn ọmọ èèyàn máa takò àwọn tọ́lọ́wọ́ bàbá gbéga ní kí ló dé máa takò àwọn tọ́lọ́wọ́ bàbá gbéga tọ́lọ́wọ́ bá sànù kí ló dé sọ́mẹ́kì ọ̀gbọ́dọ̀ rí sí ni àìmọye ọmẹ́kì tó ti rí sí láyé jẹ́ lówó lórílẹ̀‐èdè àmọ́ àwọn tó yẹ pọ́jú orí wọn ju 20 kìíní kan lọ tí wọ́n ti head of state country yìí rí ẹ̀ sì máa takò wọn Kéwúlérè ju bá a bá fẹ́ wo ní sí yóò ti fẹ́ ju 28 lọ bí ọba tó bẹ́ẹ̀ ọwọ́ akọ́lé tí sì ń kọrin tí ń rówó lójoojúmọ́ yín ṣàìsùn yóò tráfù kò ní Ìlọrin yóò lọ Ìbàdàn yóò lo Èkó tẹ́ ẹ bá sì ń rí Kéwúlérè ẹ mọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ńláńlá níjọ́ ni mo lọ́dọ̀ Alhaja Kaola mo máa ń wo program ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí n bá ń wò ẹ mo lọ́dọ̀ Alhaja Kaola lẹ́kọ̀ọ́ níjọ́ ni àwọn èèyàn ńláńlá ni Kéwúlérè wà lọ́dọ̀ wọn àmọ́ máa ń wò pé ọmọ yìí bó ló ṣe trend tó báyìí tí èèmọ̀ àwọn èèyàn ńláńlá ẹ ti fura pé ibẹ̀ náà ni ó ti rí ọrọ̀ kójọ ibẹ̀ náà lọ́wọ́ ló ti sànú rẹ̀ ọ̀dọ́ ni torí wọ́n wá jọ ọ̀dọ́ nǹkan míì kó sóògùn owó ẹ má bá yé ọmọ ọlọ́mọ jẹ́ ẹjẹ́ ọ̀gá ẹ̀yin náà ó bímọ abẹ́yìn náà bímọ ẹ dákun ẹ̀yin ọ̀dọ́ ọ̀nà tó wọ́n gbà náà Ọlọ́run sì fàlùbáríkà síṣẹ́ rẹ̀ ilé kí ló ti wà kọ́ kí ló ti ẹ dákun ilé ṣètò pé wọ́n ṣe tó ṣe ní gidi ilé ìwòsàn yóò ti kọ́lé ṣe ilé nù níbomi èmi gan tí wọ́n sọ pé mo jágbà ilé mi ọ̀dà tó ìsìn ní jowú rẹ̀ torí mi náà bímọ tèmi náà ó sì máa gbàdúrà káwọn ọmọ tèmi náà kọ́lé tó o bá rọ méjì experience táwa nígbà táwa kékeré táwọn àgbàlagbà yà àgbàlagbà yà bí ká sọ pé àṣetánì ní dà wọ́n láàmú bí wọ́n ṣe ń takò wá nù àmì tó lọ dẹbọ sójú ọ̀nà àmì tó lóun wọ́n sàṣì wa àmì tó sàṣì wa tá a bá rí bàbá mi mò ń sọ fún bàbá wa sí sọ́lù nígbà tí kan náà àwọn bàbá àgbàlagbà bàbá wa ìmáàmù ní gansálẹ̀ tí wọ́n papòdà ìmáàmù Àlùbáríkà mọ̀ tí wọ́n papòdà mọ́ á lọ ṣe tàṣí àwọn mo wá ń sọ fún ṣe sọ́jú nígbà tí mo wà lẹ́gbẹ̀ẹ́ sàárè bàbá yẹn pé àwọn bàbá eléyìí bàbá olóríire rèé nígbà táwọn àmì ń táǹkẹ̀ta kiri àwọn kó amọ́ra wọn ṣe dáadáa àmọ́ bàbá tó ta fà sí wa táwọn wò báyìí a sì mẹ́tọ́ fẹ́nu ẹ̀sán tí ọ̀dá sí wa gbogbo ènìyàn máa kọ́lẹ̀ lọ́dọ̀ àtakò tẹ́ ń ṣe sáwọn ọ̀dọ́ ti tó Kéwúlérè Ọlọ́run ló bò láṣìírí iṣẹ́ tí ń ṣe iṣẹ́ yẹn jẹ lọ́wọ́ kọ̀dẹ̀ fowó ẹ̀jẹ̀jẹ̀ kújẹ lé kọ́lé débẹ̀ hùn ẹni tẹ́rẹ̀ ẹni èjì tẹ́rẹ̀ tí ọ̀rá mánéjì tí mánéjì lé kọ́lé ńdókè báhùn ẹ lè sọ pé àwọn ọmọ yẹn ṣe ògùn owó ẹ lè sọ pé wọ́n ṣe tí ọ̀dà ń tẹ̀ ẹ̀ rí kí ló dé Ọlọ́run ní láti àjà ṣàṣù ẹ má máa wádìí èèyàn ká lówó lọ́mọdé kì í ṣẹ̀ṣẹ̀ àìlówó lọ́mọdé yìí ṣẹ̀ṣẹ̀ ẹ gbọ́ Barrister ni onítàn bá rọ́mọ ọlọ́mọ tí bá ń dà á fún inú á máa bí wọn àti sọmọ náà lọ́nà ni wọ́n máa wá o
àfìgbà tọ́rọ̀ rẹ̀ bá dàrú kan tó jáwọ́ Kéwúlérè ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú kọ́mọ ga nítorí àwa náà bí ma tún láwọn ọmọ kí ló dé tọ́mọ eke bá ti wá rí ṣe ẹ̀ wá ní nǹkan kan mọ́ àfi kẹ́ ẹ mọ́ bàjẹ́ àfi kẹ́ ẹ mọ́ yẹ̀yẹ́ rẹ̀ Ọlọ́run lóun ló mọ́ gbìyànjú àsìkò tọ́lọ́ ó sì gbóǹkálukú ga ọ̀tọ̀ọ̀tọ̀ ni mọ́ rò pé tiẹ̀ náà ò ní dé iṣẹ́ tọ́mọ ẹ̀ sì ń ṣe gbogbo yín lẹ́mọ orin ní kọ yóò mọ ṣàìsùn kiri tó bá kúrò lẹ́kọ̀ọ́ yóò bọ̀ Ìbàdàn yóò lọ Òṣogbo gbogbo ẹni mọ́ gbọ́mọ wádìí lọ́dọ̀ àbáyà sí ní oníbi àwọn ọmọdé ń pè ní Kéwúlérè yẹn fóònù mọ́ ta ní orin náà ní mọ́ kọ kò síbi tí ó dé tí òun ní tí ó gba máìkì kọ́kọ́ rin gbogbo bí la ti ń pàdé rẹ̀ yóò kó nbí kan yóò bọ́ síbi kan kódà wọ́n yín invite ó tún wá ní tí wọ́n bá ń ṣe marriage ceremony tẹ́ ẹ bá fẹ́ ṣe kómọ tẹ́ ẹ bá fẹ́ ṣe ìyàwó tẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe tí wọ́n bá pe Kéwúlérè síbẹ̀ ó ní báńdì tí ọkọrin tí ó tún rówó ń bẹ̀ kílẹ̀ wá ń jowó ọmọ ọlọ́mọ sí ẹ wá try ẹ dákun tó dábàá àmọ́ ẹ̀yin náà bímọ náà ìwọ tó ti bímọ tó jẹ́ dédé ẹgbẹ́ rẹ̀ tó ń sọ̀sọ̀kúsọ̀ ń pa rẹ̀ rántí pé wọn náà dàgbà ńjọ́ kan sì rántí pọ́lá tiẹ̀ náà ó dé ńtọ́ ìka kan tó bá náà sọmọ làkejì mẹ́wàá ní ọ̀jẹ̀ tiẹ̀ o mẹ́wàá ní ọ̀jẹ̀ tiẹ̀ ọba ọba ń bẹ ládùúgbò ọmọ tẹ́ńpẹ̀ Kéwúlérè mínísítà yẹn tó bá ń takò mọ́ fílẹ̀ fọlọ́run mọ́ wádìí ẹ̀ mọ́ yóò wà lórí Facebook yóò wà lórí TikTok ẹ wo ọkùnrin kan tí wọ́n ń pè ní ọ̀kan ọmọ ní Amẹ́ríkà ó ní connections yóò mọ yọ̀ máwọn èèyàn ni yóò mọ kí àwọn àgbàlagbà yóò mọ súnmọ́ wọn ó ti ní connection pẹ̀lú wà ọ̀kan lọ́mọ ní kinní kan gbogbo wọn lọ́mọ yóò mọ support wọn àwọn náà yóò kọrin ó lè ṣe jingle yóò ṣe jingle fáwọn èèyàn sẹ́rù pọ́fẹ́ ní gbogbo jingle yẹn ni ó wà creative ó wà adaptive ó rí pé àwọn ọ̀gá rẹ̀ máa ń ṣe òun náà sì ó ń kọrin bíi tiwọn Ọlọ́run sì ń bò láṣìírí jingle kọ̀ọ̀kan tí ń ṣiṣẹ́ mọ́ etí ń rí àákàn kọlù attention ẹ̀ sí ni kó jẹ́ kó kálukú kó wake up kúwọ́ náà gbóhùn tó lè ṣe ó lè máa ta biscuit ó lè máa ta pop-puff ó lè jẹ́ ẹlẹ́fẹ̀ tí ọmọ ó lè máa ṣe MC ó lè jẹ́ pé lè lọ́ọ́ máa kọ́kọ́ jẹ́ reactor bọ́lá ń bá bùkún ṣé ọmọ tó jẹ́ pé gbogbo bíkíbi ní lọ tí àṣírí ẹ̀rọ àbò ọmọ míì wà tó lówó jùlọ ọ̀dà náà ẹ wo bàbá tó ń pè ní ọkùnrin tó ń pè ní ọmọ ìlú kínní tó wà lẹ́kọ̀ọ́ yìí àmì Ọlọ́run ọmọ ọdún mélòó làmì Ọlọ́run tọ́lọ́run fi bò láṣìírí ọmọ ọdún mélòó ni Ọlọ́run sì bò láṣìírí ẹ wò tó ti bẹ̀rẹ̀ wá sí tó ń pè lọ́tún tó ń pè lọ́sì bẹ́ẹ̀ náà ni Kéwúlérè mínísítà táwọn wí ní sí gbogbo ọ̀dọ́ tẹ́ bá ti rí ládùúgbò yín ẹ má fẹnu burúkú bà tiwọn jẹ́ gbogbo ọ̀dọ́ tó bá ti níṣẹ́ gidi lọ́wọ́ tí ń ṣe ẹ má yẹ̀yẹ́ wọn ọ̀nà orin lọ́lọ́run kọ tiẹ̀ lọ́kọ tí àwọn àáfà yẹn kún ọ̀nà orin náà ní sì ń tọ̀ tí ń rí ṣe ẹ wá ń pé ẹ wọlé tọkọ ẹ ṣe kinní kankan ńgbà mo wo step by step bó ṣe kọ́lé òun ńgbà mo wo làbáríkà mo ní làbáríkà lọ́wọ́ à ń bẹ̀ yìí àṣọ lórí ire ní ń bó lórí ire rìn ṣé gbogbo wàhálà tán ṣe kí tán ṣàìsùn kí tí wọ́n mọ̀ lọ kúnlẹ̀ fáwọn èèyàn káàkiri ṣe fẹ́ kó gbé ni àbí kọ́ wá ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹ̀yin náà sì ni ẹ̀yin náà lẹ́lẹ́nu méjì bọ́ bá rówó ní ìsìn tí ò fi ṣerú tó ṣeun ẹ̀yin náà lẹ́mọ̀ bu ẹ má fà wálẹ̀ o Ọlọ́run ló kọ pé yóò rí ṣe bẹ́ẹ̀mi ṣe observe ẹ̀ ni mo ṣe ń sọ fún yín Ọlọ́run ló kọ pé Kéwúlérè mínísítà ó rí ṣe Ọlọ́run ló kọ pé yóò kọ́lé Ọlọ́run ló ẹwà títí ń lo mọ́tò náà ẹwà tó ti lọ Mẹ́kà èyí nítorí pé èmi dàgbà kí n tó lọ Mẹ́kà kí n wá sọ pé nítorí pé ọmọ inú mi ó lọ Mẹ́kà síwájú mi kí n máa wá bínú ẹ̀ ìgbà tásìkò tèmi tó mú lọ yẹn ẹlòmíì tún dàgbà kí mi lọ tó járúgbó ẹ̀sẹ̀ lọ́lọ́dún yìí ni ó sì lówó ẹ̀ lọ Ọlọ́run ò pé ẹ wá gbà tí mínísítà ti lọ bóyá ó ti lọ láì mọ iye ìgbà gan yóò tún lọ múra wọn á tún bùn ó tún bùn wọn ya lọ káwọlà ó tún bùn wọn máa bùn ní ibi orin bẹ́ẹ̀ bá lórin ọ̀dà ẹni sọ pé orin ọ̀dà àmọ́ wọ́n ń rówó ń bẹ̀ ó yẹ kí èèyàn ó máa rísìn kó tó tako yàn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé búlọ́ọ̀gù káàkiri ẹ̀ wá ń bọ ọmọ ọlọ́mọ jẹ́ lákùntàn ànábì Muhammad ẹ̀ ń bá fẹ́ ṣòwò tó fẹ́ jèrè ẹ̀ ń bá mọ̀ pé òun fẹ́ rí ṣe láyé kó náà gbìyànjú bí gbèsè ayé yóò ṣe dáa kọ́mọ fẹnu bà àwọn tí Ọlọ́run ti gbé oore lé lọ́wọ́ lásìkò tiwọn yìí kọ́mọ bàjẹ́ kó náà máa wò pé ọmọ kan ló sóríire Ọlọ́run jọmọ tèmi náà ó sóríire ta lọmọ rẹ ọkọ̀ ru lébàntínú rẹ ó bàjẹ́ kò fi ìyá sóògùn owó kò fi bàbá sóògùn owó bá nǹkan kan tí ọ̀dà lọ́wọ́ rẹ̀ kò gbé cocaine kò balẹ̀ jẹ́ orin ẹ̀ náà ní nǹkan káàkiri kí wàá lẹ́fẹ́ bá tọmọ ọlọ́mọ jẹ́ fún torí irú jọ́tọmọ tiẹ̀ náà bá dìde ló jẹ́ ká máa sọ ní tà ń sọ yìí torí tọmọ tiwa náà bá dìde àfi sọ ní tà ń sọ yìí bí èèyàn bá sì takò wọn Ọlọ́run yóò takò ń tọ̀ torí ìran mẹ́ta wọn ní kí n tòsí mo ti ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ àwọn ọ̀ràn tèmi wọn èso ló sì tẹ́lẹ̀ sóńtorí délé ẹ̀dá kun tó rà níbo Muhammad ẹ̀yin tẹ̀ ń pè ń pariwo kí lóde ọmọ tí wọ́n ń pè ní Kéwúlérè mínísítà ẹ lọ sinmi ẹ wo wàhálà rẹ̀ ọmọ kéré yóò lọ yóò bọ̀ yóò àtàchà rẹ̀ máa ń wo lówó àwọn èèyàn ńláńláńláńlá
yóò kọrin fún wọn yóò kúnlẹ̀ yóò dọ̀bálẹ̀ fẹ́ lómi ìsìn rí ṣe pẹ̀lú tẹríba ilé mélòó náà ilé ẹwọ ilé tọkọ náà ẹwọ alájà kan ni àmọ́ ẹgbẹ́ rẹ̀ tó ti kọ́ tó jù bá ń lọ a sì mẹ́ntì òtò tó ti kọ́lé tó jù bá ń lọ kódà mẹ́ntì òtò tó ní estate tọ́lọ̀ ń bò láti tó lẹ́state ẹnjìníà ní bọ́ì kan ẹnjìníà ni ọlọ́run sì bàṣírí rẹ̀ tọ́pọ̀ mo mọ bọ́ì kan tó jẹ́ pé ní medical medicine lórí the University of Ilorin lọ́dọ̀ wa mi medicine ọmọ èèyàn ńlá wa kan tó jẹ́ pé láti kékeré ni bàbá rẹ̀ ti máa ń fà á lọ́wọ́ wá bí iṣẹ́ ọlọ́run sì bó láṣìírí ọ̀nbẹ nílùú èbó nísìn tó ti ní buhayawo ìjọ òní ni mo gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ kọ́lé kan sí Lẹ́kì ní ilẹ̀ tí wọ́n rà ń bẹ̀ ìkànnì àwọn lọ́ọ̀yà tó bá ara ilẹ̀ yẹn ni wọ́n sọ fún mi pé ilẹ̀ táwọn bá ra ní bí Lẹ́kì ni bí etí ọ̀sà bí kinní kan ni ó sọ iye owó tí wọ́n ra ilẹ̀ yẹn mọ́ lánú báyìí ni wọ́n nílùú èbó lọ́wọ́ ọmọ kékeré ni ọmọ tí èti pé 27 years àbí kinní àbí 30 years àmì yasùdù náà sára máa ta ọmọ lọ́wọ́ mi fọ́dé bẹ́ẹ̀ bá ti rọ́ mékè kan tó bá ti fẹ́ dìde àfi kẹ́ gbà wálẹ̀ ọlọ́run ní sì ń pín owó àsìkò tí ó sì pín fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run ní pín bíbú àṣírí àsìkò tí ó pín fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run ní jẹ́yàn kọ́lé básìkò tó bá kọ́lé bá ti tó kọ̀ṣẹ́ ìdá kan tí ó yẹ ọ lọ́wọ́ wò àsìkò tiẹ̀ dé nìyẹn dákun tó rà nẹ́bù Muhammad ìwọ náà gbìyànjú lé ayé rẹ̀ yéé fẹnu bàtà àwọn ẹni ẹlẹ́ni jẹ́ mọ́ wàsálàmù alaykum wa rahmatullahi wa barakatuh.